Ọlọ́run mi ìbà rẹ o, Ọlọ́run mi ìbà rẹ, Ọlọ́run mi ìbà rẹ o, Ọlọ́run mi ìbà rẹ, ọba tó lè pa tẹ́nìkan ò lè jí, Ọlọ́run mi ìbà rẹ, òkun lọlá mọ́ ó mo ní Ọlọ́run mi ìbà rẹ o, Ọlọ́run mi ìbà rẹ, Ọlọ́run mi ìbà rẹ o, Ọlọ́run mi ìbà rẹ, ọba tó lè pa tẹ́nìkan ò lè jí, Ọlọ́run mi ìbà rẹ. Tó ìbà lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, ọba akọ́dá, ọba ṣẹ̀dá, ọba tó ń bẹ ká tó dá wa, ọba tí ó máa wà bẹ́ẹ̀ nìkan kan ọba tó sí láyé mọ́. Mo ṣe kábíyèsí Olódùmarè. Ìbà gbogbo ládéládé tí ń bẹ nílẹ̀ káàárọ̀ oòjíire, ìbà gbogbo ẹ̀yin lóyè lóyè. Mo ṣèbà gbogbo jágójágún, ìbà àwọn ọ̀tọ̀kùlú, ìbà gbogbo ẹ̀yin igba ojúmọ́. Ìbà olúwo márùn-ún, ìbà ojúgbọ̀nà mẹ́fà, ìbà akọni ń fà, ìbà fòǹtẹ̀lẹ̀ hàn ní, ìbà gbogbo olùkọ́ èdè Yorùbá tó kọ́ mi ní dídá ọwọ́, ìbà gbogbo ẹ̀yin ọ̀gá tẹ́ ẹ kọ́ mi ní títẹ̀lẹ̀. Ìbà wí báyìí, ìbà rìn báyìí, ìbà sọ báyìí, ìbà gbogbo yín ni mo ṣe o. Ìbà gbogbo pèdèpèdè tí ń bẹ lágbàáyé, ìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, ìbà gbogbo ẹgbẹ́ akọ́mọlédè jákèjádò Nàìjíríà pátápátá, mi ò lólódì kankan o. Ẹ jẹ́ ojú mi ń ṣe àkọkúlẹ́nu àkọbùlẹ́sẹ̀, ẹ má jẹ́ gbòǹgbò ọkọ́ mi lẹ́sẹ̀ láàlà èdè. Òkunlọ́lá àmọ́ ọwọ́ mo rí làápàtẹ aṣọ ọrùn làápàtẹ ẹ̀lẹ̀kẹ̀ bèbè ìdí ni wọ́n pàtẹ ọmọ ńlẹ̀ bàbá mi tó bí mi lọ́mọ. Mo tún ti balẹ̀ lórí ètò òwe lẹ́ṣin ọ̀rọ̀ láti iléeṣẹ́ Ìkòkò Àṣà TV. Fún tọ̀sẹ̀ yìí, òwe Yorùbá wo la gbé yẹ̀wò? Yorùbá ní ẹni tó wà lórí ẹṣin kò lè mọ̀ pé ilẹ̀ ń gbóná. Ẹni tó wà lórí ẹṣin kò lè mọ̀ pé ilẹ̀ ń gbóná. Gbogbo wa náà la mẹ́ṣin, a sì mọ̀ pé ẹni tó bá wà lórí rẹ̀. Ẹṣin gan báyà wọ́n dáná tán tàbí bóyá òòrùn mú tilẹ̀ gbóná. Orí ẹṣin tó jókòó sí òun ò ní mọ bílẹ̀ ẹlẹ̀ ti rí mọ́. Kí ni Yorùbá gbà lérò tí wọ́n fi ń parú òwe yìí? Nígbà tí ó bá di pé bóyá ẹnìkan wà nínú ìṣòro tàbí ó ń la nǹkan kan kọjá bí ìpọ́njú, tí a ò bá tí ì fira wa sírú òtẹ́ni bẹ́ẹ̀ wà, tá a kẹsẹ̀ bọ́rú bàtà tírú ẹni bẹ́ẹ̀ wọ̀, tá a nírìírí tẹ́ni bẹ́ẹ̀ ńlá kọjá, a lè mọ bó ṣe ń ní lára tó. Ọ̀pọ̀ obìnrin ló dálé moṣú lónìí nítorí ogun tẹ́lòmíì rí lé ọkọ. Ṣùgbọ́n àwa èèyàn tá a wà níbẹ̀ táwa ò sí tá a mọ tó ń ṣẹlẹ̀, a máa dárúfẹ́ obìnrin bẹ́ẹ̀ lẹ́bi. Ọ̀pọ̀ ló ti pa olólùfẹ́ tì, bóyá nítorí àdánwò tàbí ewu kankan. Ṣùgbọ́n ẹni tí ò ṣẹlẹ̀ sí, wọ́n mọ̀ pé oníranù ni, onírègbè ni, kíní kankan ni. Àwọn ń bẹ lórí ẹṣin ni wọn ò mọ̀ pé ilẹ̀ gbóná. Oníkálukú ńlọmọ tí ń rún mọ́ra, oníkálukú ńlọmọ tí ń là kọjá. Ká tó lè dájọ́, ká tó gbé dájọ́ kalẹ̀ pé ẹyin lágbájá òpònú ni, ẹyin bọ́ orí ọtí nìkan ní mu, àgbèrè nìkan ní í ṣe, ohun tí ìyàwó ilé rẹ̀ ò tó, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ àkọ́kọ́ wádìí ká tó máa ṣèdájọ́. Orí ẹṣin làwa wà á lè mọ̀ pé ilẹ̀ ń gbóná. Nígbà tí a bá ń dájọ́ ẹnìkan tó ń la nǹkan kan kọjá, tá a fira wa sírò ipò pé ká tiẹ̀ pè mí ní sára mi lè gbà á. Ẹ jẹ́ a máa fi abẹ́rẹ́ gúnra wa ká tó fàdágégi ń gbó, ká tó ṣèdájọ́. Ẹ jẹ́ a máa wo tẹ́ni bẹ́ẹ̀ ńlá kọjá. Lẹ́yìn ká lè bẹ́ẹ̀ lọ́hùn fún irú ẹni bẹ́ẹ̀ kọ́ lọ́rùn ó mú la ogun tí ń là kọjá. Ìdájọ́ lọ́pọ̀ èèyàn máa gbé kalẹ̀. Àwọn èèyàn wà pòwe pé ìwọ ọmọ kankan, ẹni ó wà lórí ẹṣin ni ọmọ pé ilẹ̀ ń gbóná. Ìyẹn ni pé ìtọ́ ṣẹlẹ̀ sẹ́ni tá à ń dájọ́ fún un. Ìjẹ́ tó bá ṣẹlẹ̀ sáwà gan, sáà ní ṣe jù bẹ́ẹ̀ lọ tá a fi ń dá lẹ́bi. Bá a ti ń jáde lọ lónìí ẹ̀yin ọmọ Yorùbá àtàtà níbi gbogbo, tá a bá bára wa ká tó ṣèdájọ́, ká tó ya ẹnìkan balẹ̀, ká tó dá ẹnìkan lẹ́bi ìṣẹ̀lẹ̀ kan, ẹ jẹ́ a máa fira wa sínú ipò tẹ́ni bẹ́ẹ̀ là kọjá. Ìdí nìyí tí Yorùbá fi rántí, ẹ jẹ́ a máa rántí o wípé ẹni tó wà lórí ẹṣin kò lè mọ̀ pé ilẹ̀ ń gbóná. Tó ibí ni a tàn dákẹ́ lórí ètò òwe lẹ́ṣin ọ̀rọ̀ fún tọ̀sẹ̀ yìí. Lágbára lọ́wọ́ Ọlọ́run láti iléeṣẹ́ Ìkòkò Àṣà TV. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín Òkunlọ́lá àmọ́ ni
ọmọ orí là á pàtẹ, aṣọ ọrùn là á pàtẹ, ẹlẹ́kẹ̀ méjì ni wọ́n pàtẹ ọmọ ilé bàbá mi tó bí mi lọ́mọ. Ìpàdé mi àti yín lọ́jọ́ mẹ́jọ lórí ètò òwe lẹṣin ọ̀rọ̀ nílé iṣẹ́ Ìkòkò Àṣà TV. Ìpàdé wa tún di wọ̀ bí ọjọ́rọ̀. Ó dìgbà.